Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi ní Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga, a yìn yín lógo, a ṣe yín lọ́ba àwọn ọba. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ni olúwa àwọn olúwa. A dúpẹ́ fún ìwà láàyè yín àtọwọ́ agbára yín lórí ayé wa. Ọlọ́run wa gbé yín ga. A dúpẹ́ pé ẹ̀yin ni ìrànlọ́wọ́, asà àti odi fún wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kẹ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́ ẹ sì kọ́ wa ní ìfẹ́ yín. Ògo ni forúkọ yín títí láéláé. Ní orúkọ Jésù Kristi olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí gbà láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. A sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn wa nílé tí wọ́n ń wò wá, tí wọ́n sì ń ṣàkíyèsí àwọn kókó àwọn ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀kọ́ tí a ti ń kọ́ lórí ètò yìí. A tún fẹ́ fi tó wa létí pé ètò yìí ó dá lé lórí ohun tí Bíbélì wí nìkan, torí pé a fẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀ nínú gbogbo èyí tí a bá ń ṣe nínú ìsìn, èyí tí Jésù Kristi olúwa wa gbé kalẹ̀ fún wa. Òun nìkan la láṣẹ, òun nìkan la gbọ́dọ̀ bu ọlá àti ọ̀wọ̀ fún, ká sì tẹ̀lé àṣẹ rẹ̀ tí a rí nínú ọ̀rọ̀ mímọ́ olúwa tí ń ṣe ìwé mímọ́. Lónìí, ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò òun ni ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò nìyí. Ohun àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ ká kíyèsí ni pé Ọlọ́run wa tó dá ayé àti ọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, Ọlọ́run ètò ni. Ọlọ́run wa mọ ètò, Ọlọ́run ìlànà ni. Tẹ́ bá ṣàkíyèsí gan pàápàá gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, Ọlọ́run dá létò àti lẹ́sẹẹsẹ. Ọlọ́run wa tí ń ṣe Ọlọ́run gbogbo àgbáyé, tí ń ṣe Ọlọ́run àwọn Kristẹni, Ọlọ́run ètò ni. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. A sọ pé Ọlọ́run wa, Ọlọ́run ètò ni. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé àtọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀, ètò ló fi ṣe ohun gbogbo. Eléyìí gbọ́dọ̀ yé wa, àwa tí à ń ṣàfẹ́rí Ọlọ́run. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni Ọlọ́run sì ti fẹ́ kí ìran ènìyàn ó dẹni ìgbàlà nígbà tí ìran ènìyàn ti ṣẹ̀, tí wọ́n sì ti ṣáko kúrò nínú ògo àti ọlá ńlá Ọlọ́run. A tilẹ̀ rí kà nínú ìwé Bíbélì wa, ìwé Tímótì kínní orí 2 nígbà tá kíyèsí ẹsẹ̀ 4. Ó ní ìdùnnú Ọlọ́run ní kí gbogbo èèyàn kó dẹni ìgbàlà, kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, nígbà tí ọkùnrin àkọ́kọ́ àti obìnrin àkọ́kọ́ ti ṣẹ̀, Ọlọ́run fẹ́ kí ènìyàn ó dẹni ìgbàlà, kó sì wá sí ojú ọ̀nà òtítọ́. Ọlọ́run ní ète àti ìlànà fún ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ ìsìn mímọ́ sí Ọlọ́run.
àkíyèsí tá tún kíyèsí ni pé à ń sọ pé Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ètò ó sì jẹ́ Ọlọ́run ìlànà. Nígbà tí Ọlọ́run pe Nóà pé kó kọ ọkọ̀ ìgbàlà fún àwọn ènìyàn ní àkókò tirẹ̀ kí wọn kó lè dẹni gbàlà kúrò lọ́wọ́ ìkún omi tí ń bọ̀, a sọ fún wa pé Ọlọ́run gbé ìlànà, Ọlọ́run sì gbé òfin, Ọlọ́run sì gbé ètò kalẹ̀ fún Nóà láti ṣe léyìí. Nígbà tá kíyèsí ìwé Genesis orí 4, nígbà tá wo ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 16, kí ni Bíbélì sọ fún wa nípa ètò àti ète tọ́lọ́run ṣe fún Nóà nípa ẹ̀kún omi tó pa láṣẹ fún. Ìwọ fi igi gófèrè kan ọkọ̀ kan, ìkèlé ni kí ìwọ kí ó ṣe sínú ọkọ̀ náà, ìwọ ó sì fi ọ̀dà kùn nínú àti lóde. Báyìí ni ìwọ yóò ṣe iná ọkọ̀ ọ̀nà yóò jẹ́ 300 ẹ̀gbọ̀nwọ́, ìbú rẹ̀ 50 ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́. Ẹsẹ̀ 16, fèrèsé ni ìwọ yóò sì ṣe sí ọkọ̀ náà ní ìgbọ̀nwọ́ kan ní kí ìwọ kí ó sì parí wọn lókè. Lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ kí ó fi dá ẹnu ọ̀nà kan náà sí pẹ̀lú yàrá ìsàlẹ̀ àtẹ̀lé àti kẹta lókè ni ìwọ yóò sì ṣe é. Ẹ wo ibi tá a bá débẹ̀ ni pé a ní Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run ètò, ó jẹ́ Ọlọ́run ìlànà. Ọlọ́run sọ fún Nóà ọkọ̀ tọ́lọ́run pa láṣẹ pé kí Nóà kó kọ̀. Ọlọ́run sọ fún pé ó gbọ́dọ̀ jẹ́ ìyàrá kan, ó gbọ́dọ̀ jẹ́ olókè kan, fèrèsé kan gbọ́dọ̀ wà níbẹ̀, ilẹ̀kùn kan gbọ́dọ̀ wà níbẹ̀. Ó wá tún fún ní bí ó ṣe máa gùn tó kẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run wa Ọlọ́run ìlànà àti ẹ̀kọ́ ni. Nígbà tá kíyèsí Genesis orí 4, nígbà tá wo ẹsẹ̀ kejìlé ní ogún rẹ̀ 22, a rí kà pé Nóà sì ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ fún. Ẹ wo ẹsẹ̀ kejìlé ní 20, bẹ́ẹ̀ ni Nóà sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Ọlọ́run pa láṣẹ fún, bẹ́ẹ̀ ni ó ṣe é. Ní tá à ń sọ ni pé Ọlọ́run wa Ọlọ́run ètò ni, Ọlọ́run wa Ọlọ́run ìlànà ni. Gẹ́gẹ́ bí òfin tọ́lọ́run fún Nóà bó ṣe máa kọ ọkọ̀ ìgbàlà, ó ṣe gẹ́gẹ́ bí ìlànà èyí tí Ọlọ́run gbé kalẹ̀ fún Nóà. Ìyẹn bẹ́ẹ̀. Ní ìgbà tí Ọlọ́run pe Mósè láti kọ́ àgọ́ ìsìn tí àwọn ọmọ Ísírẹ́lì yóò máa fi sin Ọlọ́run, Ọlọ́run fún Mósè náà ní ìlànà. Tẹ́ bá ka wo Bíbélì wa, ká wo ìwé Exodus orí 25 kí a wo ẹsẹ̀ 9 rẹ̀ ká gbọ́ ohun t'Olúwa wí. Ẹ gbọ́ ohun t'Olúwa sọ, ìwé Exodus orí 25 ẹsẹ̀ 9. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo ti fi hàn ọ́ nípa àpẹẹrẹ àgọ́ àti àpẹẹrẹ gbogbo ohun èlò inú rẹ̀, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe é. Ọlọ́run tún pe Mósè pé kó kan àgọ́ àjọ níbi tí àwọn Ísírẹ́lì yóò ti máa fi ìsìn mímọ́ àti ìrúbọ onírúurú ìrúbọ hàn sí òun. Ọlọ́run sì tún fún Mósè ní ìlànà tí yóò fi ṣe. A tún ti rí i pé Ọlọ́run wa Ọlọ́run ètò, Ọlọ́run ìlànà àti Ọlọ́run tí ń ṣe ohun gbogbo lẹ́sẹẹsẹ ni. So láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò rẹ̀ á ṣètò rẹ̀ láṣẹ pé á fún ènìyàn lófin kí ènìyàn lè tẹ̀lé ètò òfin àti ohun gbogbo tó ti gbé kalẹ̀. So àpẹẹrẹ tá a rí nínú Májẹ̀mú láéláé nípa kíkọ́ ọkọ̀ Nóà ní àkókò ni àti àgọ́ tí Ọlọ́run pa láṣẹ fún Mósè kó fún àwọn Ísírẹ́lì láti kọ́ láti gbé kalẹ̀
fún iṣẹ́ ìsìnsìn Ọlọ́run. Gbogbo ohun tí Mósè yóò lò pátá, gbogbo rẹ̀ ni Ọlọ́run sọ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ní ètò fún ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ẹ wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bọ́lọ́run tí ń ṣe ètò ẹbọ. Ó pe Nóà, ó fún ní òfin, ó fún ní ìlànà, ó fún ní ohun gbogbo tí ó ṣe. Ó pe Mósè nípa kíkọ́ àgọ́, ó fún lófin, ó fún ní ìlànà ohun gbogbo tí ó ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run ní ìlànà fún ipò àti oyè jíjẹ nínú Májẹ̀mú Titun. A gbọ́dọ̀ béèrè àwọn béèrè. Kí ni ìta gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ yìí? Kí ni ìta gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun? Kí ni ìdí ta gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ rẹ̀? Ìdí àkọ́kọ́ ta gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ rẹ̀ ni pé a rí pé ìyapa nínú ìgbàgbọ́ àti nínú ipò jíjẹ àti nínú oyè nínú ìjọ, òun ni àkọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹgbọ́n tí Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1 sọ. Paul nípa ìmísí Ọlọ́run, nípa ẹ̀mí Ọlọ́run, ó ní ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fi èsì àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Ìdí àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun ni pé a ti kọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò kúrò nínú ètò àti ìdarí Ọlọ́run nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. A sì tún sọ fún wa pé àwọn kan yóò wá láti wá yí ìhìnrere Jésù Kristi Olúwa wa padà. Èyí tá a rí nínú ìwé Gàlátíà orí 1 gbàtà kíyèsí ẹsẹ̀ 6 sí 9. Paul àpọ́sítélì pàápàá ó tún kìlọ̀ fún àwọn alàgbà tó wà ní Éfésù nígbà tá a kíyèsí ìwé Éfésù orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 30. Paul kìlọ̀ fún wọn pé àwọn ènìyàn yóò dìde, wọn ó sì fa àwọn ènìyàn sí ẹ̀yìn ara wọn. So àti sàsọtẹ́lẹ̀ onírúurú nínú ìjọ Májẹ̀mú Titun nípa àwọn àpọ́sítélì fún ìjọ Ọlọ́run pé gbogbo ìgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀, gbogbo ìlànà tọ́lọ́run gbé kalẹ̀, torí pé Ọlọ́run ìlànà ni àtọ́lọ́run ètò ni, àwọn èèyàn yóò yí padà. Ẹ̀yin ènìyàn wa nílé, à ń sọ̀rọ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Kí ni Bíbélì tilẹ̀ gbé kalẹ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun? Ìdí èkejì tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ yìí ó ní pé ìgbéraga, pàápàá ìgbéraga, a máa kó sí àwọn ènìyàn lórí láti máa wá ògo asán nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀sìn táwọn ènìyàn ń ṣe lónìí ni wọ́n ti pa ara wọn nítorí ipò nínú ìjọ, nítorí oyè nínú ìjọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pa ara wọn torí pé wọ́n fẹ́ jẹ́ olùdarí, wọ́n fẹ́ jẹ́ ohun gbogbo, wọ́n fẹ́ jẹ́ ọ̀gá. Àdẹ̀ríkà nínú Bíbélì pé kí Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ adarí yóò jẹ́ ìránṣẹ́ yín. Ṣùgbọ́n nínú ìsìn lónìí, ọ̀pọ̀lọpọ̀ la rí pé nítorí ipò àti oyè ní ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀, ohun gbogbo tí ń ṣẹlẹ̀. Ìyapa gan-an tá a rí nínú ẹ̀sìn lónìí. Ọ̀kan lára àwọn ìdí tí ìyapa fi wà nínú ẹ̀sìn lónìí ni pé ipò àti oyè jíjẹ ló fà á. Àwọn ìdí tá a fẹ́ fi kẹ́kọ̀ọ́ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun ni ká mọ ohun tí Ọlọ́run wí, ká mọ ohun tí Ọlọ́run ní fún wa. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kíyèsí ó ní pé Ọlọ́run fúnra ara rẹ̀ nípasẹ̀ Jésù Kristi ó ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ. Ọlọ́run fúnra rẹ̀ ti gbé ẹ̀kọ́ kalẹ̀, a sì gbọ́dọ̀ wo ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ. Àkọ́kọ́ ni pé Jésù Kristi òun la fi ṣe orí fún ìjọ.
Jésù Kristi òun la fi ṣe orí fún ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa, gbogbo ènìyàn ló sì mọ eléyìí, ṣùgbọ́n ǹjẹ́ a fún Jésù Kristi ní ipò rẹ̀ nínú ìjọ bí? À ń sọ̀rọ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ. À ń sọ fún wa pé Jésù Kristi ó ní ṣe orí fún ìjọ. Ẹ ká wo Bíbélì, ìwé Éfésù orí ìkíní, ká gbọ́n tí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. Ìwé Éfésù orí ìkíní, nígbà tá kéèsí ẹsẹ̀ 22 sí ìkẹtàléníogún. Ó ní ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ń ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo. So níbí ìyá sọ fún wa pé Jésù la fi ṣe ta ni? A fi ṣe orí fún ìjọ. Àwọn alóyìnbó á sọ pé Jesus is the universal head of the church. Jésù Kristi ni orí fún ìjọ. Ń taari nínú Bíbélì nìyí, tọ́rọ̀ Ọlọ́run sọ fún wa nìyí. Ìwé Kólósè orí kìíní a tún sọ fún wa, nígbà tá kéèsí ẹsẹ̀ 18, a sọ fún wa pé Jésù Kristi òun la fi ṣe orí fún ìjọ. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí ń ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí ó lè ní ipò tí ó ga jùlọ. Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 22 la kà sí wa létí pé a fi Jésù Kristi ṣe orí fún ara, èyí ni ní ìjọ. So Jésù Kristi òun ni orí fún ìjọ rẹ̀. Ètò tọ́lọ́run gbé kalẹ̀ nìyí. Tá bá ń sọ̀rọ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ, Jésù Kristi òun ni orí fún ìjọ tirẹ̀, ìjọ Májẹ̀mú Titun tá à ń wò, tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú Bíbélì. A tún lo èdè kan náà fún Jésù Kristi, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lò lónìí tí a sì mọ̀ pé àṣìlò èdè ni. A sọ fún wa pé Jésù Kristi ó ní olùṣọ́ gbogbogbò, olùṣọ́ àgbà. Èdè tá a lò fún Jésù Kristi nìyí. Ní ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4, jẹ́ ká gbọ́n tí Bíbélì sọ. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4, a lo èdè yìí fún Jésù Kristi. Ẹgbọ́n tọ́lọ́run sọ. Nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin ó sì gba adé ògo tí kì í ṣá. Ta ni olórí olùṣọ́ àgùntàn? Jésù ni. Èdè tá a lò fún Jésù Kristi nìyí. Ní ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4. Èdè kan náà ló túmọ̀ sí lólóyìnbó general overseer. Tá bá wo Bíbélì wa dáadáa, Jésù Kristi la pè ní olórí olùṣọ́ àgùntàn. A ò pe ẹnikẹ́ni ní orúkọ yìí tàbí ní oyè yìí tàbí ipò yìí, a ò fi pe ẹnikẹ́ni. Àwọn ènìyàn nínú ayé lónìí wọ́n ń pera wọn ní general overseer, tá ò sì rí ìgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì wa. Jésù Kristi òun ló ní ipò yìí nínú ìjọ, lórí ìjọ. Ẹnikẹ́ni kò gbọdọ̀ máa bá Jésù Kristi máa bá figagbága nípa oyè nínú ìjọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ó ní wọ́n ń lo orúkọ yìí, wọ́n ń lo oyè yìí, ṣùgbọ́n nígbà tá kíyèsí bí oyè yìí fún ẹnikẹ́ni bí kò ṣe Jésù Kristi Olúwa nìkan. À ń rọ gbogbo ìran ènìyàn pé jẹ́ ká padà sínú Bíbélì, kí a jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀ nínú gbogbo. So Jésù Kristi òun ni orí fún ìjọ. Jésù Kristi ni olórí olùṣọ́ àgùntàn tí a mọ̀ sí general overseer lónìí fún ìjọ Ọlọ́run. Ń taari nínú Bíbélì nìyí, taari nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Tọ́lọ́run sì fẹ́ kí olúkúlùkù wa kí ó mọ̀. Níbo ni ìlú ìbílẹ̀ ìjọ náà wà? Torí níbi tí olú ìbílẹ̀ ìjọ bá wà, níbẹ̀ náà ni olórí olùṣọ́ àgùntàn tàbí orí fún ìjọ yóò wà. Ìwé Hébérù orí 12, nígbà tá kíyèsí ẹsẹ̀ 22 sí 23, a sọ fún wa pé
Jésù Kristi ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run níbi tó lú ìbílẹ̀ ìjọ wà, ibi tí olùdarí tàbí olùdásílẹ̀ bá wà, níbẹ̀ ni olú ìbílẹ̀ wà. Níbi tí Jésù Kristi wà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run lọ́hùn, níbẹ̀ ni olú ìbílẹ̀ ìjọ. Jésù Kristi ó ní general overseer fún ìjọ. Èdè tá a lò ó ní Pétérù kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4. A ò lò fẹ́nikẹ́ni, Jésù Kristi nìkan la lo èdè yìí tàbí ọ̀rọ̀ yìí fún, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí olùṣọ́ àgùntàn ìjọ. Ilé gbọ́dọ̀ yé wa, àwa tí a ń fẹ́ láti jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀ nínú gbogbo tá à ń ṣe. Ohun tá à ń sọ ni pé ipò àti oyè jíjẹ nínú ìjọ. Jésù Kristi a ti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pẹ̀lú ẹsẹ̀ Bíbélì pé Jésù Kristi ó ní ṣe orí fún ìjọ. Jésù ló ní ìjọ rẹ̀, òun ni general overseer ìjọ rẹ̀. A ò fi ipò yìí lé ẹnikẹ́ni lọ́wọ́. Ilé gbọ́dọ̀ yé wa. A wá láti béèrè, báwo ni a ṣe gbé ipò àti oyè jíjẹ kalẹ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí ìlànà t'Olúwa gbé kalẹ̀ nínú ìjọ Májẹ̀mú Titun? Ilé gbọ́dọ̀ yé wa. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé Ọlọ́run ti gbé ètò ìlànà ẹ̀kọ́ kalẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé nípa oyè jíjẹ àti ipò nínú ìjọ. Ẹ ká wo Tímótì kejì orí 1 gbàtà kíyèsí ẹsẹ̀ 3 ká gbọ́ ohun tí Bíbélì sọ fún wa níbẹ̀ nípa ìlànà tí Olúwa gbé kalẹ̀. Ẹ gbọ́ ohun tí Bíbélì sọ. Ó ní di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbà lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Kí ni ọ̀rọ̀ tí ó yè kooro èyí tí Bíbélì ti kọ́ wa nípa oyè àti ipò nínú ìjọ? Ẹ ká lọ sínú Bíbélì wa, ìwé Éfésù orí 4. Ìwé Éfésù orí 4 nígbà tá wo ẹsẹ̀ 11 sísàlẹ̀ ká gbọ́ ohun tí Bíbélì sọ fún wa. Kí ni Bíbélì wí? Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11, ẹ gbọ́ ohun t'ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ó sì ti fún àwọn kan bíi àpọ́stélì àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi evangelist àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Ẹ̀kọ́ àti ìlànà tí Bíbélì kalẹ̀ nípa ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun òun la rí níbí yìí. Ká tún kà sí wa létí ká lè gbọ́. Ó sì ti fi àwọn kan fúnni bíi àpọ́stélì àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi evangelist àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Ẹ jẹ́ ká wá máa wo àwọn ipò yìí lẹ́yọ kọ̀ọ̀kan, torí ipò tá a rí nínú Májẹ̀mú Titun nìyí tó jẹ́ ipò àti oyè jíjẹ nínú ìjọ Májẹ̀mú Titun. Ẹ jẹ́ ká máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ rí ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì. Àwọn wo ni àpọ́stélì? Ìbéèrè yìí gbọ́dọ̀ yé wa. Tá bá wo inú èdè Gíríkì, ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì ó jẹ́ èdè Gíríkì pè ní apostolos. Apostolos yìí ní èdè Gíríkì ó túmọ̀ sí pé ẹni tí a ránṣẹ́. Ohun tí a ń pè ní àpọ́stélì nìyí, ẹni tí a ránṣẹ́. Jésù Kristi Olúwa wa ó yan àwọn àpọ́stélì 12. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ó yan àwọn àpọ́stélì 12 nínú ìwé Lúùkù orí 6 nígbà tá kíyèsí ẹsẹ̀ 12 sí 13. Ẹ jẹ́ ká wo tí Bíbélì sọ. Ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 12 sí 13 ká gbọ́ ohun tí Bíbélì kọ́ wa níbẹ̀. Lúùkù orí 6 ẹsẹ̀ 12 sí 13. Ẹgbọ́n tó Olúwa wí. Ó ní ó sì ṣe ní ọjọ́ wọn ni ó lọ sórí òkè lọ gbàdúrà.
ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run. Ẹ wo ẹsẹ̀ 13. Nígbà tí ilẹ̀ sì mọ́, ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nínú wọn ni ó yan 12 tó sì sọ ní àpọ́stélì. Tá bá kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 12 sí 13, Jésù ní àwọn ọmọ ẹ̀yìn tó pọ̀, ṣùgbọ́n nígbà tó lọ sórí òkè lọ gbàdúrà, nígbà tí ilẹ̀ mọ́ tán, ó pe gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jọ. Nínú gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yìí ló ti yan àwọn àpọ́stélì 12. Ìyẹn túmọ̀ sí pé nígbà tá a yan àwọn àpọ́stélì 12, wọ́n ti yàtọ̀ sí àwọn ọmọ ẹ̀yìn èyí tí a ti yàn. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 13 ló sọ fún wa bẹ́ẹ̀. Nípa ìmísí Ọlọ́run, àwọn àpọ́stélì yìí ni wọ́n gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ fún ìjọ. Ní ìgbà náà àti nísinsìnyí ọ̀rọ̀ Ọlọ́run náà là ń kà yìí. Eléyìí gbọ́dọ̀ yé wa. A rí pé ipò àwọn àpọ́stélì nínú Bíbélì, ipò náà kò wà títí ayérayé. Ó wà fún sáà kan títí tí gbogbo iṣẹ́ wọn, gbogbo iṣẹ́ tí gbogbo àpọ́stélì ṣe, gbogbo ẹ̀ ló wà títí. Ṣùgbọ́n ipò àpọ́stélì kò wà títí, ó wà fún sáà kan. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ó gbọ́dọ̀ yé wa dáadáa. Àkíyèsí tá tún gbọ́dọ̀ kíyèsí ni pé a rí pé Matthias òun la yàn dípò Júdásì nígbà tí Júdásì kú, ṣùgbọ́n kò sí ẹni tá a yàn dípò Jákọ́bù nígbà tí a bẹ́ lórí ní Iṣẹ́ Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 1 sí 2. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n á máa pera wọn ní àpọ́stélì. A rí pé tí a bá kẹ́kọ̀ọ́ ìsíwájú sí, a rí pé àpọ́stélì Jésù Kristi wọ́n yàtọ̀ sí àwọn tó ń pera wọn ní àpọ́stélì lónìí, torí Jésù Kristi fúnra ara rẹ̀ ló yan àwọn àpọ́stélì 12 tó sì pè wọ́n ní àpọ́stélì láàárín àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́yìn Jésù. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, àpọ́stélì túmọ̀ sí ẹni tí a rán níṣẹ́. Àwọn ẹni tí Jésù Kristi rán níṣẹ́, iṣẹ́ pàtàkì òun ni àwọn àpọ́stélì 12. Ilé gbọ́dọ̀ yé wa. Àkíyèsí náà tàtúkèsí ni pé Sọ́ọ̀lù tí a mọ̀ sí Pelu, Jésù Kristi fúnra ara rẹ̀ òun ló yàn án gẹ́gẹ́ bí àpọ́stélì. So tá bá kó gbogbo ẹ̀ papọ̀, àwọn àpọ́stélì Jésù tá a rí nínú ìjọ Májẹ̀mú Titun 13 ni wọ́n. Nígbà tá bá fi àpọ́stélì Paul kún, òun ló pé 13. 12 ni wọ́n tẹ́lẹ̀, ṣùgbọ́n ní ìgbà tí Judas Iscariot kú, ní àwọn àpọ́stélì fúnra ara wọn nípa ìmísí Ọlọ́run ó ní wọ́n yan Matthias tó fi dípò Judas Iscariot. Jésù Kristi Olúwa fúnra ara rẹ̀ òun ló yan Sọ́ọ̀lù tí ń jẹ́ Paul gẹ́gẹ́ bí àpọ́stélì rẹ̀. Àwọn àpọ́stélì tàrí nínú Májẹ̀mú Titun yìí, ẹ̀yin ènìyàn wa nílé, à ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, jẹ́ ká dúró pẹ̀lú ẹ̀kọ́ yìí. A ó tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ mọ̀ nípa ipò àti ìjíjẹ a gbọ́dọ̀ mọ̀ nínú Bíbélì. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn tá a ó tú fire pàdé. So à ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́run pé ẹ jẹ́ kí a fi ara balẹ̀ àjọgbọ́n akẹ́kọ̀ọ́ yìí lọ. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń mọ òye ọ̀rọ̀ Ọlọ́run sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè tàbí tẹ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tí ẹ ó pè nìyí: 08057444902 tàbí 08065717023. Màá tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò kọ́ wa mọ̀ ṣe, yóò sì fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Títí tá a tún fi pàdé ní ọjọ́ mìíràn tá a tún pàdé, kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run. Àmín.
Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.